àwọn Nigerian DSS àti army àwọn ni wọ́n dé lóru ìjọ náà. Ìró ìbọn yìí pọ̀ ó kọjá bẹ́ẹ̀. Nígbà tí mo sì ti rí ohun tó ṣẹlẹ̀ ni mo wò pé wáò, eléyìí kò nídìí pé èèyàn tún gbàṣẹ lọ́wọ́ èèyàn pé ṣé kí n gbé sáfẹ́fẹ́, mo gbọ́dọ̀ gbé sáfẹ́fẹ́ kí gbogbo ènìyàn mọ àwọn tí wọ́n wá ṣe ìkọlù sí ilé Chief Sunday Adéyẹmọ Igboho Òòṣà. Orúkọ mi ni Olúwakẹ́mi Ìfẹ́olúwa Ọládélé, tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Lady K Ìfẹ́olúwa Show, tí mo sì tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn Professor Banji Akíntóyè àti Chief Dr. Sunday ọmọ Adéyẹmọ Igboho Òòṣà. Ọjọ́ náà rèé bíi àná. Ọjọ́ náà jẹ́ ọjọ́ tí ó ní agbára. Ọdún náà ni July 1st, 2021. Ní dédé agogo 1:30 òru ni mo dédé gbọ́ ìró ìbọn nítorí mo wà nílé Chief Sunday Igboho ní ìlú Ìbàdàn. Nígbà tí mo gbúròó ìbọn ní ọ̀gànjọ́ òru, mo wò pé kí ló ṣẹlẹ̀. Ṣùgbọ́n nínú ìtẹ̀síwájú ìwádìí mi ní òru ọjọ́ náà ni mo rí wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àwọn ni wọ́n rán àwọn èèyàn láti wá sí ilé Chief Sunday Adéyẹmọ Igboho Òòṣà láti wá ṣe ìkọlù síbẹ̀, láti wá arrest. Mi ì tẹ̀lé sọ wípé wọ́n wá láti wá arrest, wọ́n wá láti pa ni. Nítorí ẹni tó bá fẹ́ arrest èèyàn wọ́n á wá lójúmọmọ with arrest warrant. Ṣùgbọ́n àwọn eléyìí nígbà tí wọ́n máa dé lóru ìjọ náà, mi ò tí ì sùn. Kì í ṣe pé wọ́n kan gate, ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní yin ìbọn ni. Ìbọn lélẹ́yìí kí ló dé nínú ìwádìí ṣá, mo ṣáà rí wípé àwọn Nigerian DSS àti army àwọn ni wọ́n dé lóru ìjọ náà. Ìró ìbọn yìí pọ̀ ó kọjá bẹ́ẹ̀. Ìbẹ̀rù mú mi. Kí ni mo fẹ́ ṣe? Mo ní láti jẹ́ kí gbogbo ayé mọ tó ń ṣẹlẹ̀ ní ibi gẹ́gẹ́ bí iṣẹ́ mi wípé mo jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ orí afẹ́fẹ́. Nígbà tí mo sì ti rí ohun tó ṣẹlẹ̀ ni mo wò pé wáò, eléyìí kò nídìí pé èèyàn tún gbàṣẹ lọ́wọ́ èèyàn pé ṣé kí n gbé sáfẹ́fẹ́, mo gbọ́dọ̀ gbé sáfẹ́fẹ́ kí gbogbo ènìyàn mọ àwọn tí wọ́n wá ṣe ìkọlù sí ilé Chief Sunday Adéyẹmọ Igboho Òòṣà. Ni mo ṣe gbé sí orí afẹ́fẹ́ ní ìjọ náà pé tó ẹ̀yin èèyàn nílé káàkiri gbogbo ibi tẹ́ bá ti wò wá, ó ti ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé orí bá mi kó bàbá mi Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ yọ, bàbá lọ. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ẹ̀mí méjì ló sọnù nítorí wíwá wọn jọ́nà lọ́hùn, wọn ò wá láti wá arrest. Èèyàn tó fẹ́ arrest ó yàtọ̀ sí ẹni tó kàn dé tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yìnbọn lọ́gànjọ́ òru tí ẹ dẹ̀ mọ̀ wípé àwọn èèyàn ti sùn. Òun ló fa òkùnfà bí wọ́n ṣe mú èmi àti àwọn ọkùnrin 11 lẹ́yìn tí wọ́n pa èèyàn méjì. Èmi àtàwọn 11 wọn kó wa ó di ìlú Àbújá. Ibẹ̀ ni mo ti lọ bá wọn jẹ̀wà kò jiná, tí mo ti lọ fi ẹ̀wọ̀n gbára fún odidi oṣù 4 kó tó di pé wọ́n fi mí sílẹ̀. Nínú mi sì dùn wípé mo bọ́ láyọ̀ àti àlàáfíà, bó tilẹ̀ jẹ́ pé mo la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá tí mi ò lè ròyìn nínú ìrìn àjò àhámọ́ yẹn. Ojú rí tó ìjìyà yìí pọ̀ nítorí gbà tí àwọn DSS mú mi, wọ́n lù mí nínú tó bá lè kú o kú. Títí di wákàtí tí mò ń sọ̀rọ̀ yìí mi ò pé mọ́. Irọ́ ò dà, mi ò pé mọ́ pẹ̀lú ìyà tó fi jẹ mí. Kí n tẹ̀ ẹ̀kọ́ tó gbé mi dé ìlú Àbújá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe fi ìyà jẹ mí wípé so èmi lórí láyà. Mo ṣe fídíò, mo gbé àwọn sí afẹ́fẹ́. Àwọn DSS lù mí ó kọjá bẹ́ẹ̀. Gbogbo fíńgà mi ni wọ́n ṣe test ẹ̀ láti mọ̀ bóyá mo máa yin ìbọn. Mo dẹ̀ sọ fún wọn irọ́ mi ò fọwọ́ kan ta àbọ̀ kan rí. Wọ́n dẹ̀ ṣe àyẹ̀wò wọn, wọ́n rí pé bí mo ṣe sọ ló ṣe rí. Ṣùgbọ́n ọdọọdún ni màá máa ṣe ìrántí ẹ̀ nítorí pé kí ni ọjọ́ ńlá ni ọjọ́ yẹn jẹ́ fún mi. Ọjọ́ mélòó gbàgbé pẹ̀lú gbogbo àlàkọjá àti àwọn ẹ̀mí tó sọnù. Àwọn ẹ̀mí tó sọnù wọn ń ṣe kidnapper, wọn ń ṣe Boko Haram, wọn ń ṣe terrorist. Chief Sunday ọmọ Adéyẹmọ Igboho Òòṣà wọn kì í ṣe kidnapper, wọn ń ṣe terrorist. Ṣùgbọ́n ìjọba Nàìjíríà wọ́n ṣe títí wọn, wọ́n ṣe títí Ọlọ́run. Mo dẹ̀ nígbàgbọ́ wípé ìfẹ́ títí Ọlọ́run ló máa ṣe. Nínú oṣù October tí mo wà yìí ló pé 2 years tí wọ́n release mi. Mo dẹ̀ ti pinnu wípé ọdọọdún ni màá máa ṣe ọpẹ́ nítorí pé kí ni Ọlọ́run ò jẹ́ kí n kú. Èròǹgbà àwọn DSS kò ṣẹ lórí ayé mi. So màá máa ṣe ọpẹ́ wípé mo bọ́ nínú àhámọ́ yẹn ní ọdọọdún. Màá sì máa jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ó tún lé ọdún sí. Ọpẹ́ mi àkọ́kọ́ ni wípé Chief Sunday ọmọ Adéyẹmọ Igboho Òòṣà, Ọlọ́run bá mi yọ wọ́n kúrò nínú ìgbèkùn ní orílẹ̀-èdè Benin Republic.
Chief Sunday di ẹni tó wà ní ìlú Germany pẹ̀lú ẹbí àti ará wọn. Ọpẹ́ mi àkọ́kọ́. Ọpẹ́ mi ẹ̀kejì ni wípé èmi náà wà láyé, mo tún witness ọdún yìí. Ohun tí mo wá fi ṣe ọpẹ́ náà ni wípé mo lọ sí iléèwé àwọn àkàndá èèyàn ní ìlú Ìbàdàn tó jẹ́ iléèwé ìjọba pẹ̀lú àtìlẹ́yìn Chief Sunday ọmọ Adéyẹmọ gẹ́gẹ́ bí ìfẹ́ tí bàbá ní sí gbogbo mẹ̀kúnnù àti gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá tí wọ́n wà ní diaspora tí wọ́n ti lọ sí ìlú òyìnbó tí wọ́n ti rí wípé ó mà dá kéèyàn máa gbégbé ayé ìrọ̀rùn o. Pẹ̀lú àtìlẹ́yìn gbogbo wọn ni mo fi wá sí ìlú Ìbàdàn lẹ́ni tí mo sì lọ sí ilé ìwé àwọn àkàndá ọmọ, àwọn ọmọ tí wọn ò ní ojú méjèèjì, tí mo sì ra oúnjẹ lọ́pọ̀ yanturu lóríṣiríṣi mo kó lọ síbẹ̀, mo lọ fi dúpẹ́ nítorí pé kí ni ìlú Ìbàdàn ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Mo tún fi ẹsẹ̀ mi méjèèjì mo tún fi rìn wá sí ìlú Ìbàdàn lọ́dún yìí. Àtìgbà tí incident yẹn ti ṣẹlẹ̀ mi ò tí bọ́lẹ̀ ní ìlú Ìbàdàn, mo kàn máa ń kọjá ní bí ẹ̀ẹ̀kan àbẹ́ẹ̀mejì ni mo sì kọjá ní ìlú Ìbàdàn. Ṣùgbọ́n lọ́dún yìí mo fi ẹsẹ̀ mi tẹ ilẹ̀ ìlú Ìbàdàn, ìlú tí a ti gbé bí mi, mo fi ẹsẹ̀ mi tún tẹ bẹ̀, mo wá dúpẹ́ fún Ọlọ́run. So mo lọ sí iléèwé àwọn àkàndá ọmọ, mo ra ohun tí Ọlọ́run sọ wípé kí a pákó ká pẹ̀lú àtìlẹ́yìn àwọn tó wà ní diaspora àti Chief Sunday Igboho, mo gbé lọ fún wọn níbẹ̀ kí Ọlọ́run kó gba ọpẹ́ mi, kó má wá fi eléyìí ṣe àṣemọ. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. Olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV. Keep watching DriveTV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò DriveTV. Thank you. Chloe. DriveTV, driving you around the world.